àdìsí má lọ bí kankan má béèrè kankan má yà kankan wò ọba ti lọ bẹ 40 ọjọ́ àtijọ́ kan lọ́láwọn òfin nígbà nù rẹ nǹkan tẹ̀lé nù má wà kàn àríjẹ lọ́wọ́ tí láti wọ́n fi níbi ìjà ìwà ní àyà rírí tí àdébọ̀ fẹ́ mọ́ sallallahu alaihi wasallam ọkọ̀ fojú kan jìbìrì ìlú tí ò rírí ilé ń sábọ̀ wá sí. ìsáwálé ni. ó ní wọ́n mọ̀ ṣe kí ni. dàgbò ní. níbo làdíjà mú lọ. ọmọlọ́dúnlé. ọ̀dọ́ ta ló mú lọ kàtí àrẹ yẹn sẹ́kọ̀ọ́ mi. ààrẹ mú ó mú lọ ọ̀dọ́ wàlákọ̀ bínú náà wá bí wàlákọ̀ bínú náà wá bí àdébí ọlọ́ni wòlíì ọlọ́ni àfáàní kí ni máa ń ṣe. ìmọ̀ àjà kan wọ̀. mo kàn fẹ́ ṣàlàyé ìrújú tí mo gbọ́ tí ọ̀kan nu àwọn onígbìyànjú tí ń sọ̀rọ̀ lórí mídíà àfáàní bẹ̀t ó ń ṣàṣìṣe wọ́n tó pé lórí mídíà ni lórí íńtánẹ́ẹ̀tì ní ọ̀dọ̀ àkásò òdodo ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa pé ká máa yẹ nǹkan wò ó mú àdìsí wà pé ànábì ní ẹni ọba lọ yẹ nǹkan wò tó báyà àfáà lọ bá babaláwo lọ bá pásítọ̀ lọ rí bá ẹni tó bá rí ọjẹ́ tó sá sọ pé òun lè mọ nǹkan kọ̀rọ̀ jọ́sẹ̀lẹ̀ lọ́la àbí nǹkan tí ó sì bí ẹ tí ó sojú rẹ̀ wọ́n wá lọ bí léèrè lóòótọ́ ni àfáà yẹn mú àdìsí wà pé ànábì ní ẹni bá dárú ẹ̀ wò odidi 40 ọjọ́ náà ni wọn ò fi ní gba ìbádà rẹ̀ irun rẹ̀ Ọlọ́run nígbà wọ́n wá wí pé jára rẹ̀ o pé torí pé ànábì àsálà nígbà tí ó fi rí Jibril nígbà àkọ́kọ́ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí máa mí sí ó wá òun àti ìyàwó ẹ̀ Khadija wà lórí bá Warakatu bun Nawfal pé nǹkan tọkọ òun màrí màrí ó wá ní Warakatu bun Nawfal àfáàyàn wá ní Warakatu bun Nawfal pé ayé nǹkan wò ní ànábì náà lọ yẹ nǹkan wò lọ́dọ̀ rẹ̀ ni pé wọ́n jára rẹ̀ o ọ̀rọ̀ ìburú jáì so mo dẹ̀ ń kìlọ̀ fọ́ rẹ̀ wa nǹkan lọ túbá kíákíá torí pé irọ́ bíi mẹ́ta lọ́pa ọ̀parọ́ mọ́ nàbí ọ̀parọ́ mọ́ Khadija tó wá parọ́ mọ́ Warakatu bun Nawfal kódà ọ̀parọ́ mọ́ tẹ́lá tó kóòtì Bidaya wa Nihaya àkọ́ ni pé àfáà yẹn kọ̀kọ́ mọ́ Warakatu bun Nawfal yẹn gàkọ̀ máa pè láti mọ̀ ìpé bí ẹni tọ́ka kankan lérèfé ó ní Warakatu bun Nawfal kí ni jẹ́bẹ̀ kò sí jẹ́bẹ̀ ó kọ arákùnrin yẹn Christian ni àwọn kan sọ pé Hanafi ni tó wà lórí ẹ̀sìn Anabi Ibrahim bẹ̀rẹ̀ tó súnmọ́ jù ní pé pásítọ̀ Christian ni ó jẹ́ kúrísí èèyàn Khadija ni ìyẹn tó gbé yẹn mọ̀ ni Islam ò tí ì bẹ̀rẹ̀ nígbà yẹn Islam gangan fúnra rẹ̀ kì í bẹ̀rẹ̀ nígbà yẹn Warakatu bun Nawfal bin al-Asad al-Kursi kùrẹ́sì ni kò jẹ́ nìṣẹ́ so Anabi ọlọ́rí kì í yẹ nǹkan wò kò sí Anabi ọlọ́rí kò tí ì sí kankan tí wọ́n pè ní Islam lásìkò yẹn àkọ́kọ́ ọgbà tá Anabi ó rí Jibrilu náà nù kò yí Anabi gan sí pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ ni Khadija òun náà ń wò pé ọ̀nà tá Anabi gbà á tì í sí pé kankan sí Anabi kí ni nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ ó wá wò pé ta ni olóòótọ́ ta lè lọ bi léèrè tó lè ṣàlàyé irú nǹkan tá Anabi rí ni wọ́n fi dí ọ̀dọ̀ Waraka bun Nawfal ma wọ́n dọ̀dọ̀ Waraka bun Nawfal òun ló wá sọ pé àdánà Musa alladhi anzala Allahu ala Musa irú màláíkà tó lọ́rán sí Musa náà nù wípé ilẹ̀ Muhammad ya laitani kuntu hayya kápẹ́ wọn bá ń bẹ láyé ni ìbá gbá ọgbọ́n ìbá kún ọ lọ́wọ́ ibi arọ́jà kàkọ́ ọmọ kápá táwọn èèyàn rẹ bá lé ọ jáde láàrín bíbí bẹ́ẹ̀ pé àwọn amòkùnrin jẹ́ ẹ̀hún táwọn èèyàn náà tó lè fi jáde Waraka bun Nawfal sọ pé ìwọ Muhammad ẹnìkan ìgbèrú máa hátà àádùn bí mísìlẹ̀ máa àtẹ́yìntà bí ẹnìkan ò lè múrù tó gbé wáyé kò lè mú wá ilẹ̀ àwùdà àfihàn padà ẹ̀dàkùn kí ló jẹ mọ́ yíyẹ nǹkan wò bẹ̀rù ìkejì ní pété bá fẹ́ sọ ní sẹ wọ́n èyí tí ì máa sòfin àtòfin irun àtòfin sẹ̀rí àkàkà àti ìkàkàwọ́ àrẹ́bìsẹ̀sẹ̀ rí Jibril lónìí kí bẹ̀rẹ̀ òfin kankan pẹ̀lú ẹ̀ kò tí ì sófin kankan so kí wọ́n máa takótókótó kọ́ máa padú rọ́bà yẹn ló dùn èmi pé má máa pa àwọn ọmọ tẹ́ bá tiẹ̀ máa kéwú ẹnu tẹ́ bá mọ̀ ní kẹ́ máa sọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀rọ̀ yìí tún wá rè mọ́sálà tó léwu ni mọ́sálà tó lè ba yé yẹn jẹ́ wájú ọlọ́wọ́ máa rúrù táwọn ẹbí sọ ni nínú rìwáyà Muslim bó jẹ́ pé rìwáyà yẹn ọ̀pọ̀ nǹkan kan náà ni wọ́n sì ń wí rìwáyà ìtaárì nù sọ̀yí Muslim ó ní ànúbà máa ń sọ wípé mani ataharo ọ̀fàn ẹnikẹ́ni tó bá lọ rí bá amúnimọ́lá ẹni tí ń yẹ nǹkan wò ẹni tí ń bi léèrè kọ̀rọ̀ ọ lọ rí bá ó tó wọn bá pẹ̀lú rẹ̀ mùsùlùmí kò bá pẹ̀lú aláàfáà kò bá pẹ̀lú rẹ̀ babaláwo kò bá pẹ̀lú rẹ̀ pásítọ̀ fàṣà alẹ́wò ọwọ́ à ń bi léèrè ó ń bi léèrè nǹkan lọ gbé nǹkan bá tó o bá fi lè dẹ́rù ẹ̀ wò ànábì ní Ọlọ́run ọba àlékí ọlá yóò ba ìrun tí irú ẹni bẹ́ẹ̀ kí 40 laylatan odidi alẹ́ 40 èyí tí ọjọ́ 40 lọ́lọ́run fi ba gbogbo iṣẹ́ tó ti ṣe ìrun tó ti kí yóò ba gbogbo ẹ̀jẹ̀ nínú àdísì mi ẹ rí pé ànábì sọ pé fasọ dákàhù ilà fakọ̀dé káfàrà nínú àdísì mi bẹ́ẹ̀ sáré ti Imam Ahmed wípé tó bá gbàgbọ́ ń tọ́ sọ fakọ̀dé káfàrà irú ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí mọ́sálà tó léwu ni ẹnikẹ́ni tó bá lọ bá múnimọ́lá yẹ nǹkan wò ẹ̀sìn ẹ̀ ti bàjẹ́ bó ṣe lọ rí báwọn ọ̀nà mẹ́rin làwọn àfa àpín sí ìyẹn pé mọ́sálà mẹ́rin ni mọ́sálà aláwọ̀kọ́ ni pé ọlọ́rí bá ó wá bílẹ̀ rẹ̀ nǹkan ń tọ́ wá sọ fún ọ tó wá gbàgbọ́ kèfèrí ló dìrú ó burú ìyẹn tẹ̀ tó burú jù kọ́ lọ́wọ́ ba iṣẹ́ rẹ̀ 40 days péré jẹ́ ó burú jùlọ kápẹ́ ní ìṣọ́ ọlọ́rí bá ń tọ́ wá bí ọ wá gbà pé ń tọ́ sọ náà òdodo ni fàṣọ dákàwò ìyẹn ni àdìsọ pé fàkọ̀dì káfàrà ìwé ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí
àwọn àdìsí yẹn bí oríṣi bíi mẹ́ta mẹ́rin ni tó pé ìjọ kan ànábì sọ ó ní fasọ̀dákàwò ìjọ kan ànábì sọ ó ní fasahàlàwò obilére fasahàlàwò obilére tó bá fi lè bilére lásán ọ̀tọ̀ nù àmọ́ kápẹ́ ìgbà tó bilére ó tún wá gba ntọ́sọ ó tún gbàgbọ́ òun náà ó di kèfèrí wọ́n yẹ fẹ́ wọ̀ sínú Islam padà nù àmọ́ kápẹ́ obilére lásán ni ọgbàgbọ́ ọkọ̀ sá bilére gbé ọ̀rọ̀ lọ́ba iṣẹ́ rẹ̀ ìrun rẹ̀ tó kí fún odidi 40 days ọlọ́run bàjẹ́ mọ́sálà kejì nù kápẹ́ ọkọ̀ bilére lásán ni o sọ pé ọgbàgbọ́ o sọ pé ọgbàgbọ́ iṣẹ́ rẹ̀ 40 days ló bàjẹ́ àmọ́ kápẹ́ ọgbàgbọ́ bẹ́ẹ̀ ó sì dénú ọkàn rẹ̀ pé ọgbàgbọ́ bẹ́ẹ̀ kèfèrí lódì torí alimul ghaibi wa shahada àti ntí àárí àti ntáàrí ntọ́ bá tiẹ̀ ti jẹ mọ́ kọ̀rọ̀ kò sẹ́ni ẹ̀ka tó ọmọ la ya'lamu illa Allah ọlọ́run nìkan ló mọ̀ kọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá wá ṣe èdè àwò kọ̀rọ̀ wọ́n tó ń ṣe bí ọlọ́run ìwọ́ tó wá gbàgbọ́ wọn náà di kèfèrí masala méjì yẹn sọmọ́ra wọn aláwọ̀kọ́ àwọn afá sọ wípé kápọ̀ lọ bá ọkàn fẹ́ dẹ́wò ni gẹ́gẹ́ bá nàbí ṣe dá ọ̀kan nínú wọn bá náà wò pé ọ gbàgbọ́ ọ fẹ́ dẹ́wò pọ̀nbílé ni ó ṣe tá àti gbàgbọ́ èyún kò ṣe tó burú bẹ́ẹ̀ masala kejì ó fẹ́ fi ṣe yẹ̀yẹ́ ó fẹ́ táwọn èèyàn mọ̀ pé irọ́ ní pa òun náà kò ṣe tó gbogbo masala yẹn jẹ́ mẹ́rin aláwọ̀kọ́ tó bá gbàgbọ́ ó di kèfèrí ẹlẹ́ẹ̀kejì ọ̀sọ́pọ̀ gbàgbọ́ iṣẹ́ rẹ̀ bàjẹ́ pọ̀ kan lọ́rọ̀ ìbá lásán ó sì bí léèrè àmọ́ kápẹ́ gbàtọ́ lọ́rọ̀ ìbá ẹlẹ́ẹ̀kẹta ó fẹ́ dánwò pé ó fẹ́ tẹ̀sẹ̀ wò ni ó ṣiṣẹ́ tá àti gbàgbọ́ dáadáa kò ṣe tó ọ̀gbẹ́sẹ̀ àbí ẹ̀kẹrin ọlọ yẹ̀yẹ́ ẹ̀ ni ó fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ó yẹ̀yẹ́ òpùrọ́ ni òun náà kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ níbo làfà tí wàá rí ti sọ nípa bẹ́ẹ̀ yẹn wa ẹ má ṣe fà dánrú ẹ̀ wo ẹ má lọ bá àwọn mùnìmọ́lá wọ́n máa ba inú ilé èèyàn jẹ́ o wọ́n máa ba gbòòrò jẹ́ wọ́n máa ba ayé èèyàn jẹ́ o kò sẹ́ni ọmọ láàfọ́ lọ́hùn ó dà tọ́lá bá tó kú ọ̀la ní tí ó ṣẹlẹ̀ lọ́la tó bá tó wù ọlọ́run tó lè yí padà lónìí gbogbo tọ́lọ̀ ti kára pé ó ti ṣẹlẹ̀ lọ́la gan tó bá tó wù ọlọ́run lè yí padà lónìí ó lè kù sẹ́jú kan ó tó lè yí padà so kí wàá lẹ̀dá kan fẹ́ dá sí ọ̀rọ̀ bó lọ́lọ́ òṣèré ọlọ́run wa pẹ̀lú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.